mo kí gbogbo wa ibi tí mo fẹ́ lò níbẹ̀ ni mo sì ròyìn pé padà lẹ́yìn mi èṣù mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí ṣe Bismillahirrahmanirrahim. Lónìí a ò ní lo ìṣẹ́jú kankan tàbí láti lo wákàtí kankan láti waste. A kàn ní gbólóhùn wákàtí kan láti sọ fún gbogbo wa. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń darapọ̀ mọ́ wa, ẹ dákun ẹ bá mi share ètò yìí. Ẹ dákun ẹ bá mi share ètò ní pé lónìí a fẹ́ bára wa sọ tí jẹ́ òtítọ́ ọ̀rọ̀. A fẹ́ bára wa sọ tí ń jẹ́ ọ̀rọ̀, àbí ká bára wa sọ tí wọ́n ń pè ní òdodo ọ̀rọ̀. Ó yẹ ká bára wa sọ tí wọ́n ń pè ní, kí ni a máa ń pè ní òdodo ọ̀rọ̀? Kí ni jẹ́ kí omi kí ó ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu? Àwọn kan tí a máa sọ lónìí òun náà ni pé àwa Yorùbá, wọ́n ní Yorùbá ó yẹ ká wo ẹ̀yìn wò. Ó yẹ kí a wo ẹ̀yìn wò, ó yẹ kí a wo ẹ̀yìn wò. Ó yẹ ká rántí ibi tí a ti ń bọ̀. Ó yẹ ká rántí ibi tá à ń lọ. Ó sì yẹ ká rántí ibi tí a ó padà dé. Nítorí pé bó o ṣe ire, o ò ní ṣàìgbáre. Bó o ṣe ibi, o ò ní ṣàìgbábí. Ìran ẹni bá múre mẹ́sìn ni yóò mú re délé. Ìran ẹni bá mú bi mẹ́sìn ni yóò mú bi délé o. Bó o ṣe ire, o ò ní ṣàìgbáre. Gbogbo ayé ni wọ́n mọ̀ wípé tó o bá ṣe dáadáa, o ò ní ṣàìgbà ìdá. Tó o bá tún ṣe nídàkejì náà ní dáadáa, ó tún ṣàìmọ́ gba ìdá. Èyí ló yẹ ká rò, gbogbo àwọn ọmọ Yorùbá. Ó yẹ ká wo ẹ̀yìn wò. Ó yẹ ká rántí wípé olótìtọ́ kankan ò ní kú sípò ìkà. Ó yẹ ká rántí wípé gbogbo nǹkan tẹ́nìkọ̀ọ̀kan wa bá ṣe pátápátá, bó o bá ṣe ní kọ̀kọ̀, yóò ràn sí gbangba nígbà tó bá yá. Ìwọ tí o gbèbùrù ìkà sílẹ̀ tó ní kí ọmọlàkejì ẹ kó wá kó sí, ìwọ náà rántí pé wọ́n ní tí a bá ń gbẹ́ kòtò ọ̀tá, wọ́n ní ká má gbẹ́jìn, torí pé ẹni tó súnmọ́ ni pẹ́típẹ́tí lè padà wá kó síbẹ̀. Ẹni tó súnmọ́ ni pẹ́típẹ́tí ó lè padà wá kó síbẹ̀. Gbogbo wa la rí tó ń ṣẹlẹ̀ ní location 9. Gbogbo wa la rí aburú tó ń jà lọ́tún, tó ń jà lósì. Ṣó wá tún wá dáa kí ẹni tó tún dìde pé òun ṣetán láti palẹ̀ mọ̀wúrú mọ́. Òun ṣetán láti gbọ́ ohun tí wọ́n ń pè ní kùkùn lájà, láti palẹ̀ rẹ̀ mọ́. Òun ṣetán láti rí i pé kí wàhálà tó dé bá ọmọ Oduduwa kó dópin. Ṣùgbọ́n nínú wa yìí náà, ó la tún wá rò wípé ó yẹ ká tún wá fojú ẹni bẹ́ẹ̀ gúngi. Ó yẹ ká tún wá fi ojú orí ẹni bẹ́ẹ̀, ó yẹ ká tún fi gúngi. Yorùbá sọ wípé wọ́n ní igi gogoro má gúnmi lójú, àtòkèrè òun náà ni a ti wò ó. Ó yẹ ká ronú wo ọmọ Oòduà, ẹ wo ẹ̀yìn wò. Ọmọ Yorùbá, ẹ bá jẹ́ ká wẹ̀yìn wò. Ẹ bá jẹ́ ká wẹ̀yìn wò, ẹ jẹ́ ká rántí ibi tá a ti ń bọ̀. Ẹ jẹ́ ká rántí ibi tá a ń lọ. Torí wípé níbi tá a ń lọ gangan ló jáde. Ẹ jẹ́ ká wá rántí o pé ọ̀pọ̀lọpọ̀ alágbára ló wà, ṣùgbọ́n tí wọn ò jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n lè ràn wá lọ́wọ́ tàbí tí wọ́n lè ṣàánú fún wa ló wà, ṣùgbọ́n tí wọn ò jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn ni wọ́n lè ṣàánú fún wa, ṣùgbọ́n tí wọn ò jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n lè gbèjà ọmọ Yorùbá jà, ṣùgbọ́n tí wọn ò jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn òun la ní tí a lè pè ní aláfẹ̀yìntì, ṣùgbọ́n tí wọn ò jáde. Ẹnìkan oṣù ni wá jáde. Ó lóun ṣetán láti gbà wá kalẹ̀. Ó lóun ṣetán láti pé kí á dákẹ́ dúdú màrúmọ́ ọmọ Oòduà. Ó lóun ṣetán láti rí wípé òun ja ẹ̀já náà débi wípé kódà tí ẹ̀mí òun tó bá bọ́ sí, òun mọ̀ pé ó wà nínú Bíbélì tó ń gbé dání pé téèyàn bá jà láti lè gba ìran ẹ̀ kalẹ̀, Ọlọ́run á yọ́nú sí olúwẹ̀. Ẹ̀yin ọ̀nà
àti mọ̀ o ṣùgbọ́n a ó padà mọ̀ torí tí ó bá pamọ́ kedere báyìí òun náà ló hàn sí ojú Ọlọ́run ọba. Ohun tẹ́yin rò pé bóyá ẹ ṣe níkọ̀kọ̀ ẹ wá gbàgbé wípé yóò padà hàn ní gbangba. Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ Oòduà tó ń sọ èdè Oòduà lẹ́nu, tó bá wá lọ́wọ́ nínú aburú pé kí wọ́n lọ jólè Sunday Igboho, ó ti dájúdájú pé o ti pa ìran rẹ run. Ó ti dájúdájú pé o ti sọ ìran rẹ lókò. Ó ti dájú pé o ti gbàbọ̀dẹ̀ fún ilẹ̀ Oòduà. Dandan sì ni kílẹ̀ ó dà ọ́, torí pé ní ọjọ́ tí ọmọdé tí tó bá búrókò, ọjọ́ náà kọ́ ni ìrókò olúwéré, òun ni ó máa ń parú ẹ̀dá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ìjọ́ tí ọmọdé bá múlẹ̀, ọjọ́ tó bá múlẹ̀ ló mọ̀. Ọjọ́ tí ó dalẹ̀ kò kì í mọ̀. Ẹni tó bá sì dalẹ̀ Oòduà, dandan sì ni kí irú ẹni bẹ́ẹ̀ kí ó balẹ̀ lọ. Gbogbo wa pátápátá a ò nílò láti ṣàlàyé fún wa mọ́. Gbogbo wa la mọ̀ ohun tó ń ṣẹlẹ̀. Gbogbo ẹni tí ò bá ti gbọ́, ẹ̀yà tètè lọ gbọ́ wípé inú ilé Sunday Igboho òun ni wọ́n dáná sun. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ lọ, ògbólógbòó ọmọ àlè nìyí. Kí ló dé tẹ̀yin ò ṣe lọ síbi tó ń gbé nígbà tí wọ́n mọ̀ wípé ẹ tó gbangba sùn lọ́yẹ́? Kí ló dé tí ẹ̀yin ò ṣe lọ síbi tó pàgọ́ sí níbi tó fi ṣẹlé? Kí ló dé tẹ̀ ṣe lọ síbẹ̀ tẹ́ bá mọ̀ wípé ẹ̀rù òbodò yín, ẹni tó fẹ́ wẹ odò òun lẹ̀ ń bà? Ó sì jẹ́ wípé ilé tí ò gbé, tó jẹ́ pé bóyá àwọn àbúrò ẹ̀ ló ń gbé bẹ̀, ó sì jẹ́ pé bẹ̀ lẹ lọ. Ẹ̀yin ò bá gbébọn àti àdá àti gbogbo tán ni ẹ kó dání yìí, ẹ bá kó lọ síbi tó ń gbé gẹ́gẹ́, níbi tó ń gbé gẹ́gẹ́, ibẹ̀ gẹ́gẹ́ lẹ̀ bá ti lọ bà. Ṣé bíbi tí Ṣẹ́ríkí ń gbé, ṣé bíbẹ̀ ni wọ́n dáná sun? Ìyíṣò ló dáná sun. Wọ́n wá sí ni pé àwọn Fúlàní tó wá náyà wípé nílùú ni tí wọ́n ti bí wa. Olúwa o, nǹkan máa ń bẹ. Wàhálà máa ti ń wà àmọ́ fúra. Wàhálà máa ń wà àmọ́ fúra. Gbogbo ẹ̀yin tí ẹ ń ta ìran Yorùbá nítorí ipò, wàhálà ń wà ẹ̀ fúra. Nǹkan ṣẹlẹ̀ àti ìṣẹ̀lẹ̀, àwọn náà wá retaliate padà. Nílẹ̀ Yorùbá, níbi tí wọ́n ti bí wa. Wàláì mo kan òróró mi ò ríro, mo gbé mi ò rí gbé. Àyà má kó àwọn ará bí o, àyà kò wọ́n. Dájúdájú tí ẹ bá rántí pé Ìgbòho náà sọ̀rọ̀ kan, ó ní àwọn Fúlàní Sábó, ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wọn náà ọ̀rẹ́ òun ni wọ́n. Dájúdájú àwọn ará bí gan lè ṣe anami, àwọn wọ̀nyí gan lè ṣe okùnfà, torí pé tí ẹ bá rí Haúsá tàbí tí ẹ bá rí Haúsá Fúlàní, kò sí bẹ́ẹ̀ ṣe lè jẹ́ ọ̀rẹ́ tó, kò sí bí wọ́n ṣe lè nífẹ̀ẹ́ yín tó. Ní ọjọ́ tí ogun bá ṣẹlẹ̀, ẹ̀yin ni wọ́n kọ́kọ́ pa. Èmi ń sọ nípa experience tèmi rí nígbà tèmi wà ní Jos. Ẹni tó wá ń jẹ lọ́dọ̀ mi, ẹni tó wá ń mu lọ́dọ̀ mi, ẹni tó jẹ́ wípé tí n bá rí gan ní ojúmọ́ gan máa wá lọ sílé ẹ̀. Alẹ́ ọjọ́ tí wàhálà bẹ̀rẹ̀ ní Jos, àjọ jẹun tán lálẹ́ ọjọ́ náà ni. Ó sì sọ fún mi wípé òun ń bọ̀ láì mọ̀ wípé ogun ti dé, but kò mọ̀ pé mi ò sí nínú ilé. Èmi náà sọ pé èmi náà fẹsẹ̀ kan dé mosque kí n lọ san irun tí mo jẹ. Nígbà tí máa padà dé Búkúrú ní alẹ́ ọjọ́ náà, tí máa padà délé, gbogbo yàrá ti dérú. Aṣọ kan ṣoṣo tí mo mú jáde, òun náà ló ń bẹ lọ́rùn mi níjọ́ náà. That is 2009. Aṣọ kan ṣoṣo tí mo mú kúrò nílé tí mo fi lọ kírun, òun náà ni mo gbé dé refugee camp. Nígbà tí mo pe àwọn àgbègbè kan jọ, dọ́kúmẹ́ǹtì mi wà nílé, sàtífíkẹ́tì mi wà nílé. Iná ni wọ́n ti sọ sílẹ̀ ká jẹ́ kí n lọ kó ìrun ẹ tí n bá rí kó. Nígbà táwọn àmì máa sìn mí débẹ̀, Fúlàní Haúsá ẹgbẹ́ tó wà níbẹ̀ tí wọ́n jọ sọ fún pé your friend is the one who point your house. Ó ní dá bàbá, mo rántí orúkọ ẹ̀. Ó ní dá bàbá,
Olóhùn ló kọ́kọ́ sọná sínú yàrá mi. Eléyìí tó fi jẹ́ wípé kò sí ẹnikẹ́ni tó ṣe fẹ̀yìntì nínú àwọn wọ̀nyí. Ó lè jẹ́ látọ̀dọ̀ wọn gan-an ó ní aburú yìí ti ṣẹlẹ̀. Ó sì lè jẹ́ látọ̀dọ̀ àwọn Yorùbá wọ̀nyí, àwọn tí a ní níran òun ni ó ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá dán wò, onítọ̀hún yóò fimú fẹ́ra bí abẹ̀bẹ̀. Onítọ̀hún ó gbàgbé òun wáyé rí. Onítọ̀hún ó sì gbàgbé wípé wọ́n lo òun sì gbàbọ̀dẹ̀ fún ìran tí ó bí òun, torí wípé ó ti dáná sun ilé tí ó jẹ́ wípé ẹni tó ń jàjà tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn kò béèrè owó lọ́wọ́ yín, kò ní kẹ́ mú owó wá, kò sì béèrè owó lọ́wọ́ ìjọba. Ó ní ẹ gbé pẹ̀lú àlàáfíà. Nígbà tí ẹ bá pa odidi dókítọ̀, ẹ tún ń rape, ẹ tún ń gbà, ẹ ń ba oko jẹ́. Ṣé bí wọ́n ní iṣẹ́ àgbẹ̀, òun náà ní iṣẹ́ ilẹ̀ wa. Iṣẹ́ àgbẹ̀ ni wọ́n mọ àwọn bàbá wa sí. Iṣẹ́ àgbẹ̀ ni wọ́n mọ àwọn ìyá wa sí. Nígbà tí Fúlàní darandaran tó yẹ kó kó ẹran kó lọ sí north, kó lọ máa darẹ̀ jẹ́ẹ́jẹ́jẹ́ níbẹ̀, ṣé wọn ò kí jẹran north ni? Ó sì jẹ́ pínlẹ̀ Yorùbá òun náà lẹ́ ń kó wọn wá, ṣé wọn ò kí jẹran north ni? Ṣé ìwọ tí wọ́n north ni kí wọ́n jẹran, kí wọ́n ṣe patí ni? Àwọn kan tó yẹ ká kọ́ ọ, ẹ wá ní kò síbi tí wọn ò lè gbé, kò síbi tí wọn ò lè gbé. Ṣé bí ọmọ Yíbò òun ló sí bí apalọ̀ ní Sókótó, just ordinary flyer tí wọ́n rí lásán on internet pé party máa ṣẹlẹ̀ bí, which is night party, just ordinary flyer. Òun ni wọ́n dáná, òun ni wọ́n destroy dúkìá arábìnrin yìí sí. Àwọn ọlọ́pàá dẹ̀ sí investigation. Arábìnrin yìí tún fún àwọn ọlọ́pàá ní 20,000 láti track number tí ó gbé advertisement yẹn jáde. Wọ́n dẹ̀ track number yìí. Arákùnrin náà sì yọjú. Ó ní it's an event that can never come to true. Ó ní it can never happen. It's just a prank. And then government dẹ̀ lọ, the ọlọ́pàá dẹ̀ supervise láti lọ destroy bí apalọ̀ arábìnrin, nítorí pé kì í ṣe Haúsá, nítorí pé kì í ṣe Fúlàní, nítorí pé Yíbò ni, nítorí pé Yorùbá ni. Níbo láti wá wà ní ṣọ̀kan? Níbo láti wá fẹ́ gbé ní unity? Níbo láti jọ fẹ́ gbé nínú unity? Kí ni wọ́n ń pè ní unity? Àwọn Biafra wọ́n create Eastern Security Network. What are the Eastern Security Network? Kí ni job wọn? Kí ni responsibility wọn? Eastern Security Network, their responsibility is to protect their properties. Properties when one protect. Look at what is happening in that state now. Look at what is happening in Delta. Look at what is happening in Odu. The army, the Nigerian army, who's supposed to be in the Sambisa forest. The Nigerian army that's supposed to be in Sambisa forest fighting Boko Haram. They are not the one exchanging the gun with Boko, with Eastern Security Network. Eastern Security Network, they have one thing: they don't kidnap, they don't rape. This is what Nigeria. This is what Yoruba and ta nílò lélẹ́yìí. Àwọn táwa gan ní nílé, àwọn tá gbọ́dọ̀ ṣe gan lélẹ́yìí. Àwọn ohun tí àwa gan fún alára wa tí a gbọ́dọ̀ ṣe òun ni àwọn wọ̀nyí. Ẹ jẹ́ ká pẹ̀tẹ́ ìgbà wípé bí àwọn kan jẹ́ ìjọba, àbí wọn ò kí ń ṣe ìjọba, àbí wọ́n jẹ́ ará ìlú, tàbí wọ́n rìn ràn wá lọ́wọ́, tàbí wọ́n lè ṣe wá lóore, kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe fún wa. They have nothing to offer us, but now we need to protect ourselves. Àwa Yorùbá, ló yẹ kí àwa náà kí á bẹ̀rẹ̀ tí wọ́n ń pè ní ọmọ ogun Yorùbá. Ó yẹ káwa náà ká ní ọmọ ogun Yorùbá. Bó ṣe ń ṣẹlẹ̀ ní Delta State lọ́wọ́lọ́wọ́ báyìí, bó ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò lọ́wọ́lọ́wọ́, ó yẹ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá náà ni. Ó yẹ ká máa jọ fi iná ran iná. Ó yẹ ká máa jọ fi èṣù gbẹ èṣù lọ́wẹ̀. Ó yẹ ká máa jọ fi ìjàpò kájọ bẹ́ẹ̀ta kó di iṣu tata yányán. Eléyìí tí wọ́n á fà tí ò ní lójú, tá a tù tí ò ní ṣe é tú, tá a wọ̀ tí ò ní ṣe é wọ́, tá a fà tí ò ní ṣe é fà. Eastern Security Network, they are not an armed robber. They are not Fulanis. They are not Boko Haram. They are not bandits.
They are there to protect their life. They are there to protect their people. They are there to protect their properties. But look at what is happening. Àwọn Nigeria army sì lọ síbẹ̀, wọ́n lọ exchange ogun pẹ̀lú wọn. Wọ́n lọ exchange war pẹ̀lú wọn. Ẹ wo ohun tí wọ́n ṣe fún wọn. They bought armor tank. They keep. Mo fẹ́ show video kan fún wa. Mo fẹ́ show video yẹ kó bí a mo lè rí gbé wá. A Nigeria army run for their lives. The man he run for their lives. Tí bá jẹ́ Eastern Network ni, tí bá jẹ́ àwọn ọmọ ìlú yẹn ni, máa pa ni. Ni àwọn nǹkan tó yẹ ká ṣe lélẹ́yìí tí a ṣe níbi tó díròsì pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí, pẹ̀lú tí wọ́n ṣe mú Sunday Igboho yìí, ó yẹ kí àwa náà bẹ̀rẹ̀ àwọn ọmọ ogun tiwa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ kájọ fi ran iná torí pé àwọn ò ní gbà láàbò, àwa náà sì ní gbà lódidi. Kò sí ẹ̀rí, ó ti ṣẹlẹ̀ nísìnyí. Kò sí gómìnà kankan tó kà tiẹ̀ kọ́ tó bẹ̀rù àtẹ́ olù pé ní tí wọ́n ṣe yóò dáa. Gbogbo ẹ̀yin olórí burúkú gọ́fúnà wọ̀nyí. Ṣèyí Mákindé, ó mà ṣe mí láàánú fún ẹ o. Ó ṣe mí láàánú fún ẹ. Níwọ Ṣèyí Mákindé, ó ṣe mí láàánú fún ẹ. Wípé tó o bá tara alẹ́ lọ́pọ̀, o ò lè ràwó tó bá gbogbo dọ̀ wọ́n. Mo wá fẹ́ sọ bá a ṣe fẹ́ràn ẹ tó náà la ṣe máa hate ẹ. Ìwọ Ṣèyí Mákindé, bá a ṣe fẹ́ràn ẹ tó, òun náà la ṣe máa hate ẹ. Tó yẹ pé wà ó nílé dé sí, ó níbi dé sí ọ̀nà tó nígbọ̀. Ṣé bó ń ṣèjọba pẹ̀lú rọrùn? Ó dẹ̀ ń gba security, wọ́n dẹ̀ ń fún ẹ ní security vote. Ó ń gba security vote, ó dẹ̀ fi ṣe kankan láàárín ìgboro òlu ní ìgboro sókà. Ó ní wọ́n ti ṣọṣẹ́ yẹn láì ṣe ta. Kí wá ló wá kù? Tí kì í ṣe ẹ̀yìn ìlú, tí kì í ṣe ẹ̀yìn odi ìlú, kí wá ló wá kù? Kí ni wọ́n máa ń pè ní security? Wọ́n lè jẹ́ kó yé wa pé gẹ́rẹ́ tí àwọn NEPA múná lọ, òun ni wọ́n ṣiṣẹ́ yìí. Ẹ jẹ́ ká wádìí. Ó yẹ ká wádìí. Tó ní wọ́n ní gẹ́rẹ́ tí àwọn NEPA múná lọ, òun ni wọ́n ṣe ọṣẹ́ tí wọ́n ṣe. Ó yẹ ká wádìí wò lọ́wọ́ ẹ̀yin. Ó yẹ ká wádìí wò. Ẹ ti gbàbọ̀dè, ilẹ̀ ó sì dà yín. Àwọn ilẹ̀ Oòduà ó dà yín. Àwọn kò wá ẹ wá gbọ́ o. Ẹ tí mọ nǹkan kan o. Kò tí ì sí gbogbo ohun tẹ́ lè ṣe tó lè mú kí Sunday Igboho padà lérí àdéhùn tó ṣe. Olórí burúkú ara yín níbi tẹ́ ya wèrè dé. Ẹni bí jẹ́ Àmọ̀tẹ́kùn kó wá máa bẹ lábẹ́ kó wá dó sábẹ́ gọ́fúnà Ṣèyí Mákindé àbí. Kó wá lọ máa jáwọ́ Ṣèyí Mákindé àbí kíni. Ilé Sanmi ẹ̀ ó dùn joyè lọ. Ilé Sanmi tó jẹ́ ó dùn joyè lọ torí pé kò wá nǹkan kan. Ilé Sanmi tó jẹ́ ó dùn joyè lọ. Tí ò bá jáde, tí ò bá sọ̀rọ̀, ṣé ẹ rò pé ìwà náà tún sí ní ìṣẹ̀lẹ̀? Èèyàn wá jáde, ó fẹ́ jà fún ẹ̀tọ́ ìlú ẹ̀, kì í tún wá ọmọ ìlú bẹ̀ tún ni Yorùbá ni, abísílẹ̀ Yorùbá, ìlà rẹ̀ gbàràmùgbàràmù lẹ́ẹ̀kẹ́ ẹ̀. Èèyàn kan tún wá jáde tún ní tó ṣe ò dáa. Ẹ ò rí pé ti gbègbè, débi pé ẹ tún wá lajú kalẹ̀. Ṣé bí wọ́n sọ wípé àgbà òkè wà lọ́jà kí orí ọmọ tuntun ó wọ́ ni? Èwo ló dé pé gbogbo orí ẹ̀yin gọ́fúnà pápátá ògbórí yín ló ti wọ́ títí kan ara tọ̀sùn náà. Títí kan ara tọ̀sùn orí gbogbo yín wọ́ papọ̀. Inú yín bu ẹ̀rọ òrùn sa. Wèrè sẹ́nitọ̀ kan náà ṣé bóyá olójú àbíkẹ́lẹ́ ti ń pò náà, òun náà tún bẹ̀rẹ̀ sí ní sọ nonsense. Gbogbo yín pátápátá kí lẹ ń wá, kí lẹ owó tẹ́ ní ẹ ti ní, ẹ wá ń wápò. Ẹ wá ń wápò. Ẹ ń wápò ẹ sì fẹ́ ta ìran yín. Ẹ fẹ́ ta ìran yín nítorí pé ẹ ń wá ipò. Ẹ fẹ́ ta àwọn ìran yín nítorí pé ẹ ń wá ipò. Ṣé Fúlàní nìkan ló lè dìbò fún yín kí wọ́n sì gbé wọlé ni? Ṣé Fúlàní nìkan ni wọ́n lè dìbò fún yín kí wọ́n sì gbé wọlé ni? Ẹ̀yin ọmọ Yorùbá, ronú yín pò ni. Àbórí yín burú ni. Ẹ̀yin ò padà sórí history ni. Ẹ lọ padà sí tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá ni. Nígbà tí Buhari kọ́kọ́ jáde, ó fara mọ́ Yíbò rí gbé wọlé. Ẹ ṣe ponú báyìí.
ponú ṣẹ́rù Fúlàní ló lè gbé wọlé ni ìbò tí wọ́n bá dì nílẹ̀ Yorùbá ló máa dìtámì bẹ́ẹ̀ ṣe máa wọlé àbẹ́ẹ̀ ni wọlé. Buhari gbìyànjú ẹlẹ́kìnní kò rí ṣe ó gbé Yíbò ó lọ gba Yíbò ló tẹ̀lé kò rí ṣe ó gbìyànjú ẹlẹ́kejì àwọn Yíbò náà ló faramọ́ kò rí ṣe nígbà tó wá bá Yorùbá ló tó wá rí ṣe ẹni ò kí ẹ rántí ni ṣé bí wọ́n sọ wípé tọmọdé ò bá bá tán máa bá àrọ́bá sẹ́yìn ò mọ̀tàn ni ẹ̀yin ò mọ̀tàn àbẹ́yìn ò gbọ́tàn wípé gbogbo ẹ̀dákẹ́dá tí ò bá ti fi ti Yorùbá ṣe ò níbi tó ń lọ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti fi ti Yorùbá ṣe wọ́n níbi tí wọ́n ń lọ kò síbi tí wọ́n ń lọ wọn ò lè dá ṣe bẹ́ẹ̀ lágbára wọn ò sí ká kì í ṣe tí wọ́n lè dá ṣe kì í ṣe tí wọ́n lè dá ṣe but you are just useless and ó yẹ níbi tó dé dúró sí i Yorùbá ní pátápátá là á fọ́jú kùtàkùtà là á dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà ni máa dá ẹni ká kú fọ tó máa sùn pé kó ṣe pé tó bá dẹ̀ máa ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ẹ jẹ́ kí gbogbo pátápátá yẹ ká mọ̀ wípé níbi tá a dé dò yìí tẹ́ ẹ̀ bá ti mọ̀ pé ogun ti dé ẹ tara yín ni tí ẹ ò bá mọ̀ pé ogun ti dé ẹ tara yín ni you are just deceiving yourself the war is around the corner. Go, the war is around the corner. Go and look what is happening now. Go and look what is happening now. Whereby the people are killed, the people are dying daily. Ẹ lọ wo tó ń ṣẹlẹ̀ ńsìn, ẹ lọ wo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yíbò lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn militant, àwọn Eastern Network Security, wọ́n stand báyìí, wọ́n dúró tàwọn àmì yẹn lọ́rùn ni. Wọ́n dúró ti àwọn àmì yẹn lọ́rùn wọ́n sì ń pa ségesège sí wọn lára wọ́n ń pa ségesège sí àwọn àmì yẹn lára. This is our own land. This is our own land. Nobody can torment us in our land. Nobody can victimize us in our land. Ilẹ̀ tiwa ni a lọ sí Sokoto, a lọ sí Kaduna, ọkọ sí Sanfara. Tó bá fi mú Fúlàní lè ṣerú tí wọ́n ṣe ní àná yìí mọ́ ní àná mọ́júmọ́ ní ilẹ̀ ajẹ́ pé ó ti náwó ọmọ onílé nínú. Ó ti ní ọwọ́ ọmọ onílé nínú yẹn. Ó ti ní ọwọ́ ẹ̀yin ọmọ Yorùbá nínú ni. Ohun tí wọ́n ṣe ó ti ní ọwọ́ yín nínú ni. Ṣé wọ́n yẹ kàlẹ́ lè kóra wọn jọ kí wọ́n á kó gbọ̀ngàn náà wọ́n ń bọ̀? Kódà tó bá jóòrù láàrin gbúrú yẹ káwọn yóò dìde kí wọ́n fáìtì wọn ni. Ṣùgbọ́n lọ́wọ́ mẹ́yìn ó ní ọwọ́ àwọn olóṣèlú ní ó ní ọwọ́ ẹ̀yìn ọ̀tá Oòduà nínú. Ó ní ọwọ́ ẹ̀yìn ọ̀tá ilẹ̀ Oòduà nínú. Bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé ṣe ilẹ̀ Oòduà ò ní gbè yín. Ilẹ̀ Oòduà ò ní gbè yín nítorí pé ẹ ti dalẹ̀ gbogbo ọmọ Oòduà. Gbogbo wa ò dẹ̀ ṣe tán tá a padà. Eléyìí tá a ti jọ wọ̀ yìí ó dìgbà tá a bá tó rópin ẹ̀. Fà yìí ó dìgbà tá a bá tó rópin ẹ̀. Ilé tá a jọ bẹ̀rẹ̀ yìí ó dìgbà tá a bá tó rópin ẹ̀. Kò sẹ́ni kankan tí ó padà. Ẹ dákun ẹ bá mi ṣí ètò yìí. Ẹ bá mi ṣí ẹ̀ gbogbo bí ẹ ṣe wọlé. Mo kí gbogbo yín pátápátá. Mo kí àwọn ìyá mi tó máa mi dá sí i. Mo sì sóbọ̀ wálé. Mo kí yín. Mo kí Mrs. Mo kí Fúnkẹ́ Bello. Mo kí yín gan-an. Ẹ dákun ẹ bá wa ṣí ètò. Ẹ bá wa ṣí ẹ̀. Wá ṣe ẹ̀ fún àwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò ẹ̀yọ́ ká torí pé wákàtí kan péré lálẹ́ láti lórí ètò yìí lónìí. Àmọ́ tó bá di ọ̀la a ó wà ní full details níbi tí a ó ti máa yànnàná àwọn tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ táwọn kankan tó ń sọ. Wọ́n ní Gani is not Yoruba so don't expect him to come and fight for us. Ṣe rí arábìnrin tó sọ̀rọ̀ yìí Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá. Ṣe lásìkò tá a wà yìí àsìkò tí a ó mú ọ̀tá mọ́ irun mọ́ ọ̀rẹ́ ni àsìkò tí a ò ní discriminate bóyá ẹnìkan jẹ́ ọmọ Lupé àbí kì í ṣe Lupé
àsìkò tí a ò ní sọ pé bóyá ẹnìkan ò kí ń ṣe Yorùbá lélẹ́yìí, because this is one of the psychological words tí àwọn Fúlàní yìí máa ń lò láti lè fi divide wa. A ò ní wò yẹn. Ẹ má jẹ́ ká wò bóyá pé Tinubu ò tẹ̀lé wa àbí Tinubu tẹ̀lé wa. Ẹ jẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ rí wípé ìmọ̀ àwọn wọ̀nyí ò jọ. Ẹ jẹ́ ká rántí àtẹ̀yìnwá. If you know how to trace the history, go and trace this back end. Ohun tí wọ́n ń lò rèé tí wọ́n fi pín ìpínyà láàrin Akíntọ́lá àti Awólọ́wọ̀, tí àwọn ọmọ Yorùbá fi dá sí méjì, tí wọ́n dá sí mẹ́ta láyé wẹ́ẹ̀tì ẹ̀, tí ayé wẹ́ẹ̀tì ẹ̀ fi ṣẹlẹ̀. Ẹ rí i pé àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Awólọ́wọ̀ ni wọ́n gbé wẹ́ẹ̀tì ẹ̀ jáde pẹ̀lú wọ́n bẹ̀rẹ̀ sí ní sunlé àwọn Akíntọ́lá. Wọ́n fìyẹn dá ọ̀tá sí wa láàrin ni. Tí ẹ bá tún gbọ́ wèrè dìdìrìn òpònú kan tó tún pẹ̀lẹ́ tó tún ṣe fídíò láìpẹ́ yìí, ó ní wípé tẹ́ ẹ bá gbọ́ dáadáa, ọ̀la ni màá gbé wá sódì ni màá ṣó fídíò yẹn lórí ètò. But òní fún olóyè Sunday Igboho ni. Ṣùgbọ́n tí ẹ bá rántí arákùnrin yìí, ó ní wípé Tinubu ló ń dá wàhálà kalẹ̀. Ó ní torí pé Tinubu ti mọ̀ wípé bóyá kò lè rí president jẹ́ ní 2023. Ó ní instead for Tinubu to accept defeat, ẹ rí i pé this is part of psychological war tí wọ́n fẹ́ lò. Wọ́n fẹ́ lo Tinubu láti lè kọ́ńkà wá láàrin yẹn ni, but ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀. Tinubu kò kí ń ṣe ọ̀tá wa. Òun jà fún admission tiẹ̀ ni, torí pé tí a bá pe Tinubu gan kí ni tó fẹ́ dáa. Tá a bá pè é ṣáà ṣe tó yẹ ká ṣe ni. Àwọn wọ̀nyí wọn ní fálù nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀. Ẹ má jẹ́ wá gbàgbé, ọ̀tá ẹni lè padà wá ràn lọ́wọ́ tó bá díjú ogun. Ọ̀tá èèyàn ó lè padà wá ràn yàn lọ́wọ́ tó bá díjú ogun. Ẹ jẹ́ ká jọ fi ọ̀tẹ̀ sí lásìkò yìí. Èmi kan ti bá wọn bú Tinubu darí, mo ti bú gàdàdà, ṣùgbọ́n lásìkò yẹn jẹ́ ká fi yẹn sílẹ̀. Ohun tá a nílò kọ́ la wà yìí. Ohun tá a nílò sì ni wípé bí a ó ṣe mú ọ̀tá, bí a ó ṣe mú mọ́ inú ọ̀rẹ́ tí a ó jọ sọ àsọyé pọ̀. Ohun tá a nílò ni pé bí a ó ṣe pe àwọn wọ̀nyí tí a ó jọ sọ̀rọ̀ wípé rántí ilẹ̀ Yorùbá lè ti jẹ́ lẹ́tí mú. A ó sọ fún Gani Adams, ilẹ̀ Yorùbá ni wọ́n ti fún ọ níyàwó. Ilẹ̀ Yorùbá ni wọ́n ti fún ọ ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Nígbà ilẹ̀ Yorùbá ni wọ́n ti bọ́ ọ. Ilẹ̀ Yorùbá ló ti jẹ́ ló ti mú. A ó pè wọ́n sípàdé ìdákọ́kọ́ tá ó bá wọn sọ̀rọ̀ wípé wá ilẹ̀ Yorùbá ló gbì ọ́. Tó bá wá dalẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ó dà ọ́. A ò ní ẹ ṣe ní ẹnìkan ní ìlú pé ẹnìkan ò tẹ̀lé wọn. Ẹ jẹ́ ká fi yẹn kalẹ̀, yẹn kọ́ ni major problem wá sí. Major problem ni pé bá a ṣe máa pe àwọn ọmọ àlè wálé. Ẹ rántí pé Bíbélì náà sọ wípé ó ní wípé wọ́n rìn lọ bí ọmọ onínàkúnà, tí wọ́n bá sì padà wá bàbá ẹ̀ sì foríjì. Ẹ má bínú o, mi ò kì í ṣe Christian, mo kàn sọ ni pé wọ́n lọ bí ọmọ onínàkúnà ni, tá bá padà wá á foríjì wọn, á sì gbà wọn, torí pé ó lè ní àmọ̀ràn kan tí wọn yóò fún wa tí ó sì padà wá wúlò fún wa. Lásìkò tá a wà yìí, ó yẹ ká mọ̀ pé kò sí ọ̀tá, bẹ́ẹ̀ kò sì sí ọ̀rẹ́, ọmọ ìyá ni gbogbo wa. A ò ní ọ̀tá, a ò ní ọ̀rẹ́, ṣùgbọ́n ọmọ ìyá jọ ni gbogbo wa báyìí. Ẹ jẹ́ ká máa sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò wípé kó jáde, àsìkò tí tó yẹ kó jáde. Ààrẹ Ọ̀nà Kakanfò àsìkò tí yóò á fún ní pressure ni. A ó lè pressure lórí pé ṣé bí Yorùbá ló ń bá ṣe, ṣé bí Yorùbá òun la Ààrẹ Ọ̀nà Kakanfò bá ṣe. A ó fún ní pressure pé ṣó o tún wò ó. Ǹjẹ́ ṣé bògiri ò bá lanu bí? Ṣé aláǹgbá lè wọbẹ̀ ni? Ògiri ìlú Ìbàdàn lanu. Ògiri ìbílẹ̀ Ìbàdàn lanu, aláǹgbá sì wọbẹ̀ torí pé ògiri ìlú Ìbàdàn lanu. Ibi Ìbàdàn lèyàn ọmọ arógun mọ́ sá, ọmọ arógun ti di gbẹ̀ngbẹ̀ng. Wọ́n sì ní Ìbàdàn tí ò jalè ojú ló rọ́, kí wá lọ́wọ́dé tó lè tún wá ń kó ilé yín. Ẹ̀yin ọmọ Ìbàdàn kí ló dé tó lè tún wá ń kó yín nínú ilé yín? Ṣé bẹ́yìn lọ máa jíjalè lójú olóhun? Ìbàdàn lọ máa jalè lójú olóhun, ṣùgbọ́n níbi tẹ́ wá bá dé yìí náà ẹ tún wá wò ó, Fúlàní tún wá ń jalè níṣẹ́jú yín. Ó ṣe ọ́bì yín, ọ́bì gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ lọ́wọ́ nínú ilé Sunday Igboho ní jíjó, ọ́bì. Omi tá dà sí adìyẹ lára ni yóò tún fi gbọ́nra kìsì nìyí, yóò ní kó dákẹ́ tí ó ń sọ ẹ gbọ́. Kódà ẹ tún kọ̀ọ̀kan kò tún, kódà ó tún wò yín pé oníyà ni gbogbo yín. Ó wò yín pé ẹlẹ́yìn ni gbogbo yín. Kódà ó tún attend the interview pẹ̀lú Délé Muhammadu lónìí. Ṣùgbọ́n Yorùbá ní pé orúkọ tá a bá máa sọmọ ẹni, wọ́n ní inú ẹni ní ń gbé. Ohun tórúkọ tá a bá máa sọmọ ẹni,
wọ́n ní inú ẹni ní ń gbé. Ó náà sì ti sọ̀rọ̀, ó láwọn tí wọ́n jólé òun, ó ní kí ni yóò ṣẹlẹ̀ sí wọn. Ẹ ó ya wèrè, ẹ ti wọ̀ ọ́, ẹ ti tọ́ soso rù. Ẹ jẹ́ bá wa ṣètò yìí torí wípé lónìí níwọ̀nba ìṣẹ́jú péré tá a ní, kí ló dé? Ó yẹ ká sọ fúnra wa pé àkí sọ màálé nígbà tí wọ́n bá wá tí wọ́n bá wá dá tí wọ́n bá tún wá ń ka tó bá wá ó yẹ kójú ó tìran Yorùbá, ó yẹ kójú ó tìwọ ọmọ Yorùbá, ó yẹ kójú ó ti Ṣèyí Mákindé. Ó mà ṣe o, ó mà ṣe o. Ṣé bí tó bá jẹ́ wípé owó ni Ṣèyí Mákindé ń wá ni, ṣé bá gbọ́ pé ó ní owó sì ní àwọn iléeṣẹ́ tó kóyàn sí, ó wá rí owó tán, ó rí pò tó rọ̀rọ̀ tán, ó wá níbẹ̀ ẹ̀kọ́ mọ́, wọ́n wá tún wá ń dáná sunlé Sunday Igboho níṣẹ́jú ẹ̀. Ǹjẹ́ ó di press report, ó di press conference àbí kí là ń pè é? Ẹ̀yin bá mi rántí, ṣé press? Inú sì ń bí mi. Ohun tó ti ṣẹlẹ̀ láti àná títí di àsìkò tá a wà yìí, ìwọ Ṣèyí Mákindé ò bọ́ síta kó o gbé gbòǹgò, kó o wá dé fìlà ẹ bó ṣe dé lórí burúkú tó ṣe dé, kó o wá wọ fìlà wá ìkan wá wà sọ́kọ̀ kó wá sọ pé tọ̀ o fẹ́ ṣe press conference pé àbí ṣe press news. Those who burn Sunday Igboho house should report to government house before we order the police to go and arrest them. Bọ́tà kò address public, bọ́tà kò address gbé ẹ lọ́jọ́ léèyàn tí Sunday Igboho bá bọ́tà lọ́la ń sìn tó kọrí sí Sábó tó pa gbogbo àwọn Haúsá yẹn lọ rẹpẹtẹ. Sunday Igboho bá bọ́tà lọ́la ń sìn tó tún wá padà sí Ìgàngàn, àwọn Fúlàní tó kù ń bẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Àwa ní pé Sunday Igboho is hoodlum, he is taking the law into his hand. Ní jèrè. Ẹ̀yin wèrè yìí, orí yìí ti burú, ó ti rẹ̀ yín gan, ẹ̀ ń ṣí èrè. Ẹ̀ ń ṣí èrè. Kí ló dé? Ṣé bí Yorùbá ló dìbò fún ọ? Èwo ló dé tó ẹ wá yọ màálè? Èwo ló dé tí gbogbo ẹ̀yin gọ́fúnà yìí tẹ̀ kàn yọ tẹ́ ń sọ ní burúkú bí ẹran aṣẹ́wó? Ẹ wá yọ màálè kalẹ̀ láwọn tí wọ́n dìbò fún yín, láwọn tí wọ́n gbé wọlé. Ṣé ilẹ̀ Haúsá lẹ wà ni? Ṣé Haúsá ló dìbò fún yín ni? Ṣé ilẹ̀ Haúsá lẹ wà? Ṣé Haúsá ni wọ́n dìbò fún yín àbí Yorùbá? Ó di Haúsá mélòó tó dìbò fún yín? Ó di Fúlàní tó dìbò fún yín? Torí ṣe o fẹ́ di president ni? So o fẹ́ di president ni? Kí ló dé tí ẹnu ẹ ò ká? Nígbà tí ẹnu ẹ ò bá káwọn àjòjì, ó wá fẹ́ kẹ́ni ẹ kó nílùú, á padà tún gboyún mọ́lẹ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Níbi tá à ń bá bọ̀ yìí, ẹ máa wò ó, ẹ ó padà sákùn bí tẹ wà ní. Ẹ ó fi orí àga tẹ ẹ fi sílẹ̀, ẹ ó padà sákúrò. Àwọn tẹ ẹ rò pé àwọn ọlọ́pàá tẹ kó tira, ẹ máa ló máa dáàbò bò yín. Wọn ò lè gbà yín, wọn ò lè gbà yín tó bá dójú ẹ̀ tán. Wọn ò lè gbà yín torí pé ewé amúnimúyè kò tí ì kúrò níbi tó wà. Ewé amúnimúyè ò tí ì kúrò níbi tó wà. Tí yóò ráyè yín, wọn à lè gbà yín kalẹ̀, wọn à lè dá yín dúró wẹ̀, wọn à sì lè gbà yín kalẹ̀ torí pé ẹjọ́ lórí burúkú. Láti àná tó ti ṣẹlẹ̀ títí di àkókò yìí, ìwọ Ṣèyí Mákindé ò jáde kó address issue yẹn publicly. Ó jáde kó address. Definitely tẹ ẹ bá wà dìbò, Ṣèyí Mákindé wà nù ilé, ó wà lọ́wọ́ sílé Sunday Igboho tí wọ́n jó. Ṣèyí Mákindé ó lọ́wọ́ sínú ilé Sunday Igboho tí wọ́n jó yìí. Torí pé kí ló dé tó ò ṣe gbé press, tó ò ṣe jáde fún press, tó ò ṣe jáde fún press address, kó address public, kó address àwọn ọmọ Ìbàdàn. Kí ló tó ò ṣe address wọn? Rántí pé ẹni tó jó ní gọ̀rọ̀ tó rò pé nìkan kan ò rí yóò padà wá jójó ní gbangba. Ó sì ń padà bọ̀ wá jójó ní gbangba. Sáwúsá ló dìbò fún ọ, rántí pé Yorùbá ló dìbò fún ọ. Ó sì yọ màálè, ó yọ màálè. Àmọ́ torí pé tó o bá yọ màálè, wọ́n sì kódà nígbà tí wọ́n ń wò lónìí, ó kàn yí ó àníbi kàyéfì, àníbi pé mi ò gbọ́ bẹ́ẹ̀ rí, pé mi ò gbọ́ ní rárá. Ọ̀tá wà nú ọ̀rẹ́, ọ̀rẹ́ tún wà nú ọ̀tá. Ó mà ṣe o. Lẹ́yìn
ibi tá a jọ kò sí yìí ẹ ò ní jèrè. ẹ jẹ́ bá wa ṣí ètò yìí, ẹ bá wa ṣí ẹ̀. Mo kí wọ́n mi wá Fúnkẹ́ Bello, mo tún fẹ́ kí wọ́n Ọmọ́tọ́lá Ayọ̀ọ́lá wọn ní good evening sir, thank you very much ní ẹ kú ètò, ẹ ṣé gan ni tí ẹ gbọ́ àmọ̀rin. Wọ́n fẹ́ direct okay, wọ́n fẹ́ direct wa ní wọ́n fẹ́ direct wa ní Ọlọ́run kò ní, bẹ́ẹ̀ ni Ọlọ́run ní gbà fún wọn mà. Mo kí Bọ́lá Odùsànyà Bello, wọ́n ní good afternoon bàbá ọmọbọrẹ owó wẹdọ, ẹ ṣé gan ni. Wọ́n ní ìyá mi ẹ jọ̀wọ́ ẹ má dá ìjà láàrin àwọn ẹ̀jẹ̀ kì í, bẹ́ẹ̀ ni wọn ò dájà sílẹ̀, bó ṣe ń ta wọ́n lára ni, bó ṣe ń ta ìyáàfin Ọmọ́táyọ̀ Ayọ̀ọ́lá lára ni, ó ń ta wọ́n lára. Torí pé lóòótọ́ tá a bá wò ó, ẹni tá a fi jí Ààrẹ Ọ̀nà Kakanfò kò yẹ kó bẹ̀rù ogun, kò yẹ kó sá fógun. Ṣé bí wọ́n sọ ẹjẹ́ tá a bá analyze ẹ̀ dáadáa, tá a bá wò dáadáa, ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí. Ayé OPC ni ó ti jáde, wọ́n sì ní nothing less than at least ó kéré jù ní state kọ̀ọ̀kan, wọ́n á ní nothing less than 5,000 àwọn ọmọ ní state kọ̀ọ̀kan. Mo wá advice yín o Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn wọ̀nyí láyé ìgbà náà àmọ́ bí wọ́n ṣe ń fi ẹyin jólè, ẹ padà sí ẹsẹ̀ àárọ̀, ẹ kó àwọn ọmọ yìí jáde padà bí ọmọ ọjọ́ mẹ́jọ, ẹ kó wọn jáde bí ọmọ tuntun, ẹ jẹ́ kí wọ́n bọ́ síta, ẹ jẹ́ kí ìbò bẹ lọ, ẹ jẹ́ kí wọ́n kó bọ fún wọn. Níbi tá a bá dé yìí, bóyá lórí kò sí ilé ọbẹ̀ ẹgbẹ́ 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 gbára, ẹ jẹ́ kó bọ fún wọn. Àwọn Haúsá ní north wọ́n kó bọ fún àwọn ordinary woman, obìnrin bèrè. Gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí, òun ni màá fi ara balẹ̀ ṣe ètò ẹ̀ lọ́la, torí òní mo kàn wá nítorí tó ṣẹlẹ̀ ni. Màá fi ara balẹ̀ ṣe ètò ẹ̀ lọ́la. Ordinary security ní Kaduna State, wọ́n fún níbọn, ọmọbìnrin wọ́n fún níbọn. Níbi tí wọ́n tún níbọn dé, wọ́n tún ní agbára láti arrest ọlọ́pàá ní bíi apalọ̀. Wọn ò kì í ṣe registered registered company or registered kí la máa ń pè wọ́n, èyí tẹ́ ẹ̀ka ìyàwó kankan ọlọ́kùn ṣàánú wa, wọn ò wà registered. Wọ́n dá wọn sílẹ̀ náà ni, àwọn ọmọ yìí sì ń lò wọn, àwa dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ẹ kó gbogbo lé wọn lọ́wọ́ tọ́nà fèsì Fúlàní tó níbọn. Ẹ rí i pé ẹ̀yin gọ́fúnà wọ̀nyí ẹ ti ya wèrè, torí pé tẹ́ ẹ bá ṣe nígbà yẹn òun náà láwòrò yìí nípa tí ẹ̀yin náà wọ́n ti wà ní abẹ́ yín as Àmọ̀tẹ́kùn for South West Security Network. Ẹ pípọ̀ fún wọn, ẹ rábọ̀ fún wọn. Ṣé bí gbogbo yín pátápátá lè ń travel lọ sí kálẹ̀, ń travel lọ sí northern side, ń jáde lọ sí northern ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀. Àwọn security network wọn nílé Haúsá sí wọn ò ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá, wọ́n ṣiṣẹ́ separately ni, wọn ò wà lábẹ́ ọlọ́pàá. Kí ló dé tí ẹ gbé Àmọ̀tẹ́kùn sí abẹ́ ọlọ́pàá? Ẹ dúró Àmọ̀tẹ́kùn kúrò lábẹ́ ọlọ́pàá, jẹ́ kí wọ́n dá dúró as an individual boy, jẹ́ kí wọ́n dá dúró àgbọ̀rọ̀ lábẹ́ pé as a body alone. Ẹ jẹ́ wọ́n kò ní abẹ́ ọlọ́pàá, jẹ́ kí wọ́n dá dúró fún ara wọn, ẹ jẹ́ kí wọ́n lo agbára ilẹ̀ Oòduà kí wọ́n fi jà fún wa. Ẹ kó bọ̀ fún wọn. Ó lò pọ́n, wọ́n fún wọn níbọn ní north. Kí ló dé tí wọn ò lè lò pọ́n nílẹ̀ Yorùbá? Kí ló dé tí àwọn Àmọ̀tẹ́kùn ò lè lò pọ́n? Kí ni rísì tí wọn lè lò pọ́n? Torí pé mi ò mọ rísì tí wọn ò ṣe lè lò pọ́n ní Kaduna State, mi ò mọ̀. Wọ́n ní wà Fúnkẹ́ Bello ṣe gan ni, wọ́n ní ó máa ṣe o, bẹ́ẹ̀ ni ó ṣe mà, wọ́n ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ni a ò lọ sí Ìbàràpá láti lọ fíṣítì ilẹ̀ Fúlàní. Àwọn ọmọ àlè Yorùbá ọ̀bàyéjẹ́, ọmọ àlè ni wọ́n. Dandan sí ni kí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó yẹ kí àṣírí wọn tú,
kò yẹ kí wọ́n lọ lọ́wọ́ òfo. Mo pe gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ alágbára ilẹ̀ Yorùbá, ẹ̀yin tí ẹ mọ bí èèyàn ṣe ń wá nǹkan, ẹ gbọ́ àwọn yìí jáde. Torí tí a ò bá wá wọn jáde, a jẹ́ pé ojú ti gbogbo ìran Yorùbá ni. Àwọn tí wọ́n dúró lé Sunday Igboho yìí, ẹ wá wọn jáde. Àwọn kan wà tí wọ́n ní agbára, ẹ wá wọn jáde. Ẹ rán àrà sí wọn, kára kó lọ pa wọ́n ni. Ẹ wá wọn jáde. Ẹ wá wọn jáde. Ó ní tí àwọn babaláwo máa fi ń wá èèyàn bẹ́ẹ̀, ó ní bí wọ́n ṣe máa wá. Ẹ wá àwọn tó ṣe, ẹ wá wọn jáde. Ó tó péjọ méje, ẹ jẹ́ kí wọ́n jáde. Àwọn tó lágbára, gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá pátápátá, tẹ́ bá mọ̀ pé lóòótọ́ gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá tó bá yẹ pé lóòótọ́ òun náà lẹ nífẹ̀ẹ́ Sunday Igboho, lẹ́sìn nífẹ̀ẹ́ tó ń ṣe, ẹ jáde sọ̀rọ̀ yìí, ẹ dá sí ọ̀rọ̀ yìí, ẹ fi àwọn olórí burúkú gọ́fìnà wọ̀nyí sílẹ̀. Àmọ́ ní tiwọn tí ò wá rẹran, àmọ́ ò ní tiwọn tí ò wá rẹran, àmọ́ ní tiwọn. Ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n ní agbára nílẹ̀ Yorùbá wọ̀nyí tí wọ́n lè wá tó bá sọnù jáde, tí wọ́n lè fa tó ti á jáde, tí wọ́n lè fa tó ti bàjẹ́, tí wọ́n lè fà jáde. Ẹ ó yẹ kẹ́ ẹ wá àwọn wọ̀nyí jáde. Àpàtẹ́yìn tìrè, ó yẹ kí wọ́n rí àrìn fàṣẹ, ó yẹ kí wọ́n wà wá sẹ́yìn, ó yẹ kí wọ́n wà wá sẹ́yìn ni. Wọn ò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀, wọn ò gbọ́dọ̀ sílẹ̀ kí wọ́n mú jẹ, wọn ò gbọ́dọ̀ sílẹ̀ yìí kí wọ́n mú jẹ. Ọ̀tá wà nínú ọ̀rẹ́, bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó wà nínú ọ̀tá. Wọ́n ní ṣùgbọ́n ó mà ṣe o, wọ́n ní ṣùgbọ́n ojú lalákàn òun lọ máa fi ń sọrí. Bẹ́ẹ̀ ni ìmọ̀ràn mi fún olóyè Sunday Igboho, kódà bá a fún nímọ̀ràn òun gangan wá sílò ń gẹ fún alárẹ̀ láyé ọ̀tọ̀, kó má finú ẹnì kankan o. Kódà àwọn tí wọ́n ń bá rìn, kó má ṣe finú àwọn níbi tó sì ṣe sagbára, kó má ṣe fi hàn ẹnì kankan. Bẹ́ẹ̀ àti ẹ lè dìde agbára ẹ, ẹ ò lè dìde agbára ẹ. Torí pé tó bá jí alágbó yẹ kó rántí pé kó sì máa rántí àwọn jagunjagun tí wọ́n ti, ó yẹ kí olóyè Sunday Igboho kó máa rántí àwọn jagunjagun tí wọ́n ti jagun sẹ́yìn. Kí ló pa wọ́n, kí ni tó ṣe wọ́n, kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé, kó wá múra gidi gan. Gbogbo àwọn tó ń gbénu ilé pátápátá ni kó búra fún. Àwọn tó ń gbénu ilé pátápátá gbogbo pátá ní gbọ́dọ̀ búra. Kí wọ́n búra fún gbogbo wọn pátápátá, kí wọ́n múlẹ̀ nílẹ̀ Yorùbá gidi gan, tí wọ́n ń pè ní ìmùlẹ̀ tó dájú. Tọ́lá bí bá dé ọ̀dọ̀ Sunday Igboho, gbogbo àwọn tó ń gbélé yín pátápátá wọ̀nyí ni kí wọ́n bá yín múlẹ̀. Ẹni tó bá dà yín kílẹ̀ ó dà á. Ẹni tó bá dà yín kó jáwọ́jà níwòwò. Ẹni tó bá dà yín kó rìn wọjà níwòwò. Ẹ jẹ́ kí àwọn ọmọ ẹ jẹ́ kí wọ́n múlẹ̀ pẹ̀lú yín. Ẹ jẹ́ ká wá bọ́ta, ká wá jẹ, ká wá mọ̀mọ́ pẹ̀tọ́. Now a fẹ́ jà ìjà náà. Ẹ jẹ́ kí ìjọba ó káwọn ọlọ́pàá wọn wá. Ẹ jẹ́ kí wọ́n ká mi wá. Nígbà táṣọ bá ń gbóná mọ́ wọn lọ́rùn, àwọn káwọn yìí ń bẹ nílẹ̀ Yorùbá. Àwa la ní kí aṣọ sì máa gbóná mọ́ àwọn, kí aṣọ máa gbóná mọ́ wọn lọ́rùn. Àwa la ní. Níbi tá a bá dé báyìí, wọ́n sọ wípé tá a bá tí ojú bá ṣe pin, a máa yọ, a sì máa fi ojú pé ojú òun ṣe pin ni. Ẹ̀yin ọ̀tá Yorùbá, ẹ lọ jábọ̀. Kí ló dé, kí lẹ fẹ́ gbà nínú kí yóò sì bẹ̀rẹ̀ sí ní jọmọ Oòduà? Kí lẹ fẹ́ gbà nínú kí ara ó máa ní ìran yín? Kí lẹ fẹ́ rí gbà nínú kí ebi ó máa pa ìran ọmọ Oòduà? Kí lẹ fẹ́ gbà? Kí ni aim and objective of you people? What do you want to gain from this nonsense? Kí lẹ fẹ́ gbà nínú wípé kí ẹ máa fi ara ní ìyàn? Kí lẹ fẹ́ gbà? What exactly you people want? Ṣé bá a ti sìn ín? Ṣé ẹ fẹ́ káwọn ọmọ wa náà tún wá máa sin àwọn ọmọ yín ni? Kí ló dé? Ṣé ẹ̀yin nìkan ni wọ́n dáyé fún ni? Ṣé ẹ̀yin nìkan ni wọ́n gbé láyé lọ́wọ́ ni? Kí ló dé tẹ́ ẹ̀ ṣe rántí gbogbo àwọn nǹkan wọ̀nyí? Ẹsẹ̀ mẹ́fà péré náà ni ó jẹ. Ẹsẹ̀ mẹ́fà ni ó jẹ. Kò ní jẹ́ ju ẹsẹ̀ mẹ́fà lọ. Ẹ ṣe ṣeré kẹ́yẹ̀ ṣe ṣe dáa. Ẹ ò ṣe wùwáre. Ẹ ṣe wùwáre kẹ́ ẹ wùwáre kẹ́ ẹ ṣe ṣe rere. Ẹ ò ṣe rántí pé ọjọ́ kan lẹ́sùn tẹ́ ẹ̀ ní jímọ̀. Ẹ ò ṣe rántí pé ikú ó pa yín, yóò pààrọ̀ yín, yóò pa àwọn ọmọ yín. Ẹ ò ṣe rántí pé gbogbo ohun tẹ́ gbígbé yóò padà wá gbé, yóò sì gbé tẹ́ ẹ̀ sí ní gbé mọ́.
ẹ ò ṣe rántí wípé ẹ ò ní lò lé ayé gbé, ẹ ò ṣe rántí wípé kò sí bẹ́ẹ̀ ṣe pẹ́ láyé tó ẹ ò ní ju sáyé, ẹ ò ṣe rántí wípé ilé ayé yìí ò ní padà wá gbè yín, ẹ ò ṣe rántí pé tẹ́ ẹ bá ṣe òun náà láóró yìí, ohun tẹ́ ẹ bá ṣe láóró yìí, ẹ̀yin náà wò ó, báwo ni ìbá ṣe yí Ààrẹ Ọ̀nà Kakanfò tó ká ní wípé ó jáde lásìkò tó yẹ kó jáde ni, àwọn iyì ẹ̀yẹ tí Sunday ń gbà yìí òun ni ò bá máa gba àbátẹ́lẹ̀ ìbá tún wá sọ̀pọ̀tì ẹ̀, ṣùgbọ́n nítorí wípé kí ni bàbá náà wọ́n ní wọ́n ń ṣe tiwọn lábẹ́lẹ̀, ẹ má jà bú wọn rárá, ẹ jẹ́ kí wọ́n máa ṣe tí wọ́n ṣe lábẹ́lẹ̀ yẹn káwọn ibi tó fẹ́ yọrí sí. ohun tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ yẹn gbogbo yín pátápátá ìyẹn alágbára àtẹ̀yìn tàbí ju ìyá alágbára, ohun tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ yìí ẹ já máa wò ó. ṣùgbọ́n a fẹ́ kú ọ̀tá, a fẹ́ kú ọmọ àlè mọ́ ọmọ ọkọ ni, a ò fẹ́ yan ẹnìkan ní pọ̀sí láti lè ja ìjà yìí, a ò fẹ́ kí wọ́n sọ wípé apá kan rèé fáṣà kan rèé fáṣà Tinubu ni, fáṣà kan rèé fáṣà Yorùbá ni, no nǹkan tá a bá ní ká ṣe bẹ́ẹ̀, ṣé ìyàwó Tinubu mọ̀ wà kẹ́kẹ́ bọ́ abọ́kan ọjà ni, àbí àwọn ọmọ Tinubu mọ̀ wà kẹ́kẹ́ bá àwọn jà, àbí àwọn tí wọ́n ń jẹ lábẹ́ Tinubu tí wọ́n ná lábẹ́ Tinubu mọ̀ kẹ́kẹ́ bá Tinubu jà ni, kò sí. ṣùgbọ́n tá a bá fi Tinubu lẹ̀ sáàyè ẹ̀ tó dádó láàyè ẹ̀ tá a sọ̀rọ̀ sí tá a filẹ̀ tá a sì tún fi àdúrà ràn lọ́wọ́ pé kọ́lọ́n kó bá wa yí lọ́kàn padà, ó ṣeé ṣe kí àwọn tí wọ́n kódà irú wọn gán tún lè fún aláwọ̀ èèyàn pé yá ìwọ kí lè tó wà lẹ́kọ̀ọ́ yìí olórí àwọn ọlọ́kọ̀ ti ń jẹ́ gbogbo wọn pọ̀ bẹ́ẹ̀, wọ́n lè lọ́wọ́ kódà ìwọ yá ẹ lọ bá àwọn ọmọ Oòduà ẹ máa ṣe lábẹ́lẹ̀, ó lè ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí Tinubu ò kí ń ṣẹni tá a ní bá sọ̀rọ̀, ẹ jẹ́ kó dúró sórí pé òun fẹ́ jẹ àwọn fẹ́ di president, tọ́nà bá kádàrá pé yóò wáyé eléyìí tí kò lè ṣẹlẹ̀, Nàìjíríà ò lè di 2023 tí ó fi pín, ibùdó Nàìjíríà ò lè lo iye yìí tó máa fi pín, we don't need to deceive ourselves. The atrocity is too much, the killing is too much, the land is full of blood. That land is full of innocent blood. Innocent blood are crying every day. Those who can see it, that innocent blood, they are moving around that country. That country has become a doom, and it has become a not country, not even a country anymore. Hello, sir. Sir? Yes, sir. Adúpẹ́, sir. Àmín, sir. Àmín. Ẹ ṣé gan ni, sir. Yes, adúpẹ́ àlàáfíà ni, sir. Alhamdulillah, ọpẹ́ ni fọ́lọ́run. Ó dá ẹ ṣé gan ni, sir. Àwọn nǹkan wọ̀nyí yóò padà wá máa ṣẹlẹ̀, ṣùgbọ́n a ò ní ọ̀tá níbi tá a bá dé yìí. ẹ jẹ́ ká rántí ikú tó pa Àfọ̀njá dalẹ̀ ó sì bálẹ̀ lọ, ṣùgbọ́n nígbà tí àwọn kan tún dìde tí a mọ̀ sí àwọn sí ọ̀rọ̀ pọ̀tọ̀ táwọn àbíkíra tá a mọ̀ sí wọn tí wọ́n tún fẹ́ gba Ìlọrin padà, wọn ọ̀tá wọn tún padà di ti ara wọn náà ní ogun tí wọ́n ti plan pé báwọn ṣe fẹ́ gba Ìlọrin lè yìí, wọn àwọn Haúsá àwọn Fúlàní tó padà tó wá lu jagunjagun kan tó náà tó jẹ́ ọmọ Yorùbá, torí pé òun wò wípé tí wọ́n bá rí Ìlọrin gbà wọ́n mọ àwọn tí wọ́n bá gba Ìlọrin ó tún máa pa àṣẹ lé àwọn Ọ̀yọ́ lérí. Ó sì jẹ́ pé Ọ̀yọ́ Ìbàdàn wọ́n ṣe pè é lọ́yọ́ Mèsì, Ọ̀yọ́ lóṣù inú ẹ̀ dọ̀bálẹ̀, lóṣù inú yín dọ̀bálẹ̀, Ọ̀yọ́ lóṣù inú yín dọ̀bálẹ̀. Kí ló dé tẹ́ ò jáwọ́ nínú ìwà ibi? Kí ló dé? Ṣebí tẹ́ bá nàró yẹ kí ó yẹ kí inú yín náà nàró ni? Kí ló dé tẹ́ bá lóṣù kí inú yín náà sì lóṣù pẹ̀lú yín náà ni? Kí ló dé tẹ́ jẹ́ ká ronú wò? Kí ló dé tẹ́ jẹ́ ká ronú wò wípé àwọn tá ń ṣe yìí à ń ṣe dènà ọmọ wa ni, à ń ṣe fún àwọn ọmọ wa ni, à ń ṣe láti lè gba àwọn ọmọ wa kúrò lọ́wọ́ ìyà àti ìṣẹ́ ni. Abẹ́yìn ò ronú débẹ̀ ni, iye yín ò sí débẹ̀, ọpọlọ yín ò sí débẹ̀, ẹ ò ronú débẹ̀.
iye yín ò sí débẹ̀ àbí ẹ ò ronú débẹ̀ pé àwọn wọ̀nyí ó yẹ kí iye yín ó sí débẹ̀, ó yẹ ká ẹ ronú débẹ̀, ó yẹ ká ẹ rò ó yẹ ká ẹ ronú débẹ̀ wípé tí ẹ bá dalẹ̀ ilẹ̀ ó dà yín, ẹ̀yin ò ní ronú ni àbẹ́ ronú débẹ̀ ni, iye yín ò sọ débẹ̀ ni, ẹ bá ronú débẹ̀ ẹ bá ṣe eré ó mà ṣe o. Yorùbá wá ní ikú ń jọ̀kẹ̀dẹ̀, ikú ń rèdí, ikú mọ̀ pé ohun tí ó padà wá pani ni. Ẹ wò ó, àwọn Fúlàní ni wọ́n tan Awólọ́wọ̀ tán bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ fún Abíọ́lá wọn tán ẹ jẹ́ ká sinmi, ẹ jẹ́ ká fi Tinubu lẹ̀ sáàyè ẹ̀, Tinubu lẹ̀ sáàyè ẹ̀, ẹ fi Ààrẹ Ọ̀nà Kakanfò sáàyè wọn, ẹ jẹ́ kí wọ́n bọ́ta kí wọ́n wá náà sí ohun tó ń trend lọ́wọ́lọ́wọ́ sì ni wípé bí a ó sì ja ìjà yìí tí a ò kàn tí ẹ̀ níta wọ́n tẹ̀lé wa wọn wúlò náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá tẹ̀lé wa kórìkọ̀dà wọn ṣíọ wọn a ò nídìí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá nídìí wọn ń wà tá a bá tẹ́ má sì wà á gbà wọ́n, a ò ní mú wọn lọ́tàá, a ò gbọ́dọ̀ mú ọmọ Yorùbá kankan lọ́tàá, a ò gbọ́dọ̀ mú ọmọ Yorùbá kankan lọ́tàá, a ò gbọ́dọ̀ mú lọ́tàá. Ẹ jẹ́ káwọn tá a bá ti sọ pé ọmọ Yorùbá lélẹ̀ yẹn tá a pè ní ọmọ Lúpé gan tó ti jẹ́ pé ó ti jẹ ọmọ Yorùbá tó ti jẹ oyè nílẹ̀ Yorùbá, ó ti di Yorùbá, a ò gbọ́dọ̀ mú lọ́tàá, a gbọ́dọ̀ jẹ́ kó yé wọn pé ilẹ̀ Yorùbá ilẹ̀ ti ń jẹ ilẹ̀ ti ń mu ni, a gbọ́dọ̀ jẹ́ kó yé wọn pé ilẹ̀ Yorùbá yóò gbọ́dọ̀ bàjẹ́ níbi tẹ́ ẹ ti ń jẹ lélẹ̀ yìí. Gbogbo àwọn Fúlàní yóò lè lọ sílùú wọn, ilẹ̀ Yorùbá náà ni wọ́n wà, ilẹ̀ Yorùbá náà ni wọ́n wà. Kí wá ló wá dé tí ẹ fẹ́ fojú olóyìn náà fi gúnge? Tí ẹ bá dé Bàràpá lónìí, àlàáfíà tíjọba ń bẹ, àlàáfíà ti bá wọn ò rógun nígbúdà ọba tó wà ń bẹ gan ó ná àlàáfíà báyìí, ọba tó wà ń bẹ ìsinmi dé bá ọba ọ̀hún, ṣé yẹn ò dùn mọ́ inú ni? Ṣé yẹn ò dùn mọ́ yín nínú? Àwọn ọba tí wọ́n jẹ àwọn àbẹ̀wọ́yọ́ba ni tí wọ́n jẹ níbẹ̀, àlàáfíà ti dé bá wọn sìn, ṣé yẹn ò dùn mọ́ inú ni? láti jọ Sunday Igboho ti lọ bẹ̀rẹ̀ sìn, àwọn àgbẹ̀ wọn lọ sóko wọn dẹ̀ ń padà délé láyọ̀ àtàlàáfíà, ìyẹn ò dùn mọ́ yín nínú? ìyẹn ò wí lórí pé ẹwà ìyẹn ò wí lórí kò sì dùn mọ́ inú? Ọ̀tá Yorùbá ni, ọ̀tá Yorùbá òun ni, ọ̀tá Yorùbá ni ó yẹ kí èyí ó sì ewé amúnimú yóò mú níye. Gọ́fúnà Mákindé tí ìyẹ́ bá rá, èmo sọ pé kí ìyẹ́ ó jì, kí ìyẹ́ rẹ̀ ó sọ jì, jẹ́ ká jọ sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ tọmọ ìyá, jẹ́ kí ìyẹ́ jẹ́ kó sọ jì. Sunday Igboho tó ń wò yìí àkàndá Ọlọ́run ni, ẹni tọ́lọ́run rán sí wa láyè ìsìn yìí ni, bí ìbá ṣàkàndá Ọlọ́run tó máa ṣe o. Bọ́lọ́run ò bá níṣẹ́ tó fẹ́ fi Sunday Igboho ṣe lórí ilẹ̀ Oòduà ni, òun náà ò bá ti bá ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ lọ. Tí Ọlọ́run ò bá ní tó fẹ́ fi Sunday Igboho ṣe lórí ilẹ̀ Oòduà, kì bá ti bá ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ lọ. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé Ọlọ́run ní tó fẹ́ fi ṣe, ó sì ní tó fẹ́ lò fún. Ẹ lọ wò ó, gbogbo àwọn tí wọ́n ja ìjà Mọdákẹ́kẹ́ mélòó ni wọn ló ń bẹ mọ́sìn, mélòó ni wọn ló nágbára ọ̀mọ́, ṣùgbọ́n ó Sunday Igboho sì rí mí nágbára ẹ̀. Ọlọ́run ní tó fẹ́ fi ṣe lórí ilẹ̀ Yorùbá ni. Kò sì sí ẹnikẹ́ni nínú yín, yálà bó àtẹ̀mí gan, kò sí ẹnikẹ́ni nínú wa tó lè di lọ́wọ́ iṣẹ́ tọ́nà bá ní kó wá ṣe. Kò sẹ́ni tó lè mú pé kó wọ́n ṣe tọ́nà bá ní kó wá ṣe. Iṣẹ́ tọ́nà bá rán ni ó ṣe, àsìkò tó ti fẹ́ ṣe náà ni ó sì ṣe, tí ó ṣe láṣeyè tí ó sì ní kọjá bẹ́ẹ̀. Ẹ bá ronú wò ó, ẹ ronú wò ó, ẹ bá ṣe eré, ẹ ṣe eré, torí pé kí lẹ fẹ́ gbà nínú kí ìran yín ó bẹ̀rẹ̀ sí ní jìyà? Kí lẹ fẹ́ gbà nínú kí ìran yín ó bẹ̀rẹ̀ sí ní dààmú? Kí lẹ fẹ́ gbà nínú kí ìran yín ó wà nínú wàhálà ìdààmú síbáṣìbò? Kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀? Kí ló fẹ́ dà fún yín? Kí ló fẹ́ dà fún yín? Kí lẹ fẹ́ gbà bẹ́ẹ̀? Kí
kí ló fẹ́ dà fún yín, kí ni tẹ́ fẹ́ rí gbà, kí ni benefit tẹ́ fẹ́ ṣe ń bẹ̀, kí ni benefit tẹ́ fẹ́ rí ń bẹ̀. ṣé yẹ ò dùn mọ́ inú ni, ṣé yẹ ò dùn mọ́ inú, ṣé yẹ ò tó dùn ní fún gbogbo àwọn ọmọ Yorùbá, ṣé yẹ ò wú yín lórí, ṣé yẹ ò wú yín lórí ni àbí kò dùn mọ́ inú. ìmọ̀ràn mi kí n tó máa lórí ètò lónìí torí pé ọ̀la mo tún padà bọ̀ lórí ètò gẹ́gẹ́ mo tún padà bọ̀ lọ́la lórí ètò yìí, àmọ́ lónìí kí n tó máa lọ mo fẹ́ fi àsìkò yìí rọ olóyè Sunday Igboho wípé ẹ má mi kàn, ilé ọba tó jó ẹwà ló bù sí i, gbogbo ọmọ Yorùbá nílé lóko àtìlẹ́yìn òdì ṣe àtìlẹ́yìn fún yín pé mímì kan ò ní mì í, a sì dúró gbẹngbẹ lẹ́yìn pé gbogbo tá a bá ní gbogbo làwa náà fi sọpọ́ọ̀tì yín, tí ó sì sí ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tàbí tí a fi ọ̀bẹ gbé jáde tàbí tó wú ọ̀bọ látojú ọ̀run tó lè dín iná bí kí a má ṣe tẹ́ ṣe, ó ṣe iṣẹ́ náà ó tún ṣe láṣeyè ni. ó ṣe láṣeyè, kò sí ẹnikẹ́ni tó lè dí ọ lọ́wọ́ bí kò má ṣe Sunday Igboho. Just be rest assured pé àwọn irúmọlẹ̀ ń bẹ lẹ́yìn, àwọn gbarúmọlẹ̀ ń bẹ lẹ́yìn, àwọn tí wọ́n tẹ̀lé Ifẹ̀ tó ń sìn wọ́n tẹ̀lé wọ́n sì wà lẹ́yìn, àwọn tó nílẹ̀ Oòduà sì wà lẹ́yìn yìí. kí wá ló wá dé, kí lẹ ń bínú orí sí nígbà tẹ́ ẹ̀ lè ṣe ẹni tó dẹ̀ fẹ́ ṣe rẹ̀ jáde, ṣé ká mọ̀tò rẹ̀ tó tún máa gbà wá kalẹ̀ ni. wọ́n pa Dr. Aborede kò sẹ́ni tó sọ̀rọ̀, wọ́n tún pa arábìnrin tó nílé epo kò sẹ́ni tó sọ̀rọ̀, wọ́n ń bá àwọn obìnrin wá sùn kò sẹ́ni tó sọ̀rọ̀, wọ́n ń pa àwọn èèyàn wa kò sẹ́ni tó sọ̀rọ̀, wọ́n ń fi nǹkan jẹ oko wa kò sẹ́ni tó sọ̀rọ̀, èèyàn kan tó wá sọ̀rọ̀ lọ́jọ́ kan péré ẹ sì wàá fẹ́ mú lọ́ta. ìwọ sẹ́nitọ̀ wọ́n ní o wá láti Èkìtì, kí nǹkan tẹ lórúkọ sẹ́nitọ̀ ṣe ojúlù àbí kí lorúkọ ẹ̀, kí o morúkọ sẹ́nitọ̀ wèrè ọ̀hún, sẹ́nitọ̀ dìdìrìn òpònú èèyàn ẹ jẹ́ káwọn Fúlàní ká lọ kidnap. Onogbowó tó bá gbowó lọ́wọ́ olóṣèlú ó gbà nìyẹn, báwọn yẹn bẹ́yìn lẹ pè é, tí Sunday Igboho bá gbowó lọ́wọ́ olóṣèlú ẹ pè é ní tẹ́ ẹ bá pè é, gbogbo ọdún mẹ́jọ tí Ajímọ̀bí lò tí ẹ ń ṣe Ajímọ̀bí náà ni tó lò kò dọ́dọ̀ ẹ̀, kò débẹ̀, tẹ́ ẹ bá pè yóò dá yín lóhùn. iṣẹ́ ẹni jagunjagun ni, iṣẹ́ ogun la mọ̀ sí, tẹ́ ẹ bá pè kó wá dáàbò bò yóò dáàbò bò yín, tẹ́ ẹ bá pè kó wá rìn lọ́wọ́ yóò rìn yín lọ́wọ́. Yorùbá ogun ni. Hello. ẹ̀rọ ẹ̀ tí wà lórí ètò hello. ó mà ṣe o fún ẹ̀yin ọmọ Yorùbá yìí, ẹ má gbàbọ̀dé o, torí ẹni tó bá dalẹ̀ yóò balẹ̀ lásìkò tá a wà yìí. ẹ má ṣe dalẹ̀, ẹ má dalẹ̀ lu yín, ẹ má dalẹ̀ abínibí yín, ẹ má dalẹ̀ ibi tá a bí yín sí, ẹ má ṣe dalẹ̀, ẹ má dalẹ̀, ẹ má dalẹ̀, ẹ má dalẹ̀, torí pé kò sí tẹ́fẹ́ gbà nù kẹ́ ẹ dalẹ̀, torí pé ilé ó padà dà yín náà ní tẹ́ bá dalẹ̀, tí ẹ bá dalẹ̀ ilé ó padà dà yín náà ní, ẹ má dalẹ̀, ẹ má fi èké rínú, ẹ má ṣe dalẹ̀. Hello. ẹ rọra sa ọ ẹ ti wà lórí ètò.
bọ́ọ̀lù ọ̀fẹ́ ọlọ́run ìdí rẹ̀ olùdí rẹ̀ sọ́dẹ̀ Ìgbòho ti wá ẹ wá sílẹ̀ bẹ́ẹ̀ palẹ̀. ó ṣe ní láàánú. mo gbọ́ bógámù wọn kan nínú YouTube láàbí ọjọ́ ìṣe náà kò sí wọ́n ti yà wá. bàbá ní láti máa sọ wípé nǹkan kan tẹ́lẹ̀ kankan lè ṣe fún òun ò gba owó kankan lọ́wọ́ anybody. kò gbowó lọ́wọ́ anybody. owó kankan lọ́wọ́ olóṣè wọ́n lè ní tó ń búra kó lè gbà á gbọ́. kódà tó bá gbowó lágbára Ọlọ́run lágbára àwọn tó nílẹ̀ Oòduà kí ló dé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bó ṣe ní kẹ́lẹ́ lẹ́yìn sọ̀ bá mi bó ṣe lẹ́yìn sọ̀ yẹn. bó ṣe ní kẹ́lẹ́ lẹ́yìn sọ̀ yẹn because kí ni ìbá dé kí ni ìbá ṣẹlẹ̀ láàrin sókà láì síta láàrin sókà irú àyàwó ni wọ́n ní débẹ̀. irú àyàwó ni wọ́n ní irú àyàwó ni wọ́n ní ta ló kì wọ́n láyà ta ló kì wọ́n láyà. kó tán náà wo àmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ a ò ní mú ẹnìkan lọ́tàá ṣe ń gbọ́ mi a ò ní mú ẹnìkan lọ́tàá lọ́tẹ̀ yìí ara ọ̀tọ̀ ó la máa gbé wọlé lọ́tẹ̀ yìí ṣe rí divide and conquer níbi táwọn Fúlàní ń lò níbi tí a mọ̀ sí tí wọ́n ń lò wọn nílé rí lò lọ́tẹ̀ yìí a ó ṣe ra wa lọ́kàn àtọ̀tá a ó tún forí jì wọ́n a ó forí jì ọ̀tá lọ́tẹ̀ yìí a ó sọ fún ọ̀tá wa pé a forí jì ọ́ a ò ní bá ọ̀tá jà lọ́tẹ̀ yìí bẹ́ẹ̀ la ò sí ní bẹ́nikẹ́ni jà ibi tá lọ gangan láà focus a ó máa sọ fún yín pé ẹ rántí pé gbogbo ibi tẹ́ ẹ ní ewé tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ni níbi ìyàwó àtọmọ yín Yorùbá ni wọ́n bàbá tó bí yín àti ìyá tó bí Yorùbá ni wọ́n ibi tẹ́ kọ́lé sí Yorùbá ni bẹ́ẹ̀ bá kúrò ní wọ́n á tún wá sí sílẹ̀ Yorùbá ni a ò ní mẹ́nìyàn kan lọ́tàá. wọ́n ya wèrè. àkòyé mi o ó tẹ́rìbù Ọlọ́run á ṣàánú wa. ọṣẹ rí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ta ọjọ́ ọ̀la wa ṣùgbọ́n wọn àrí tiwa ta tàwọn ọmọ wọn ni wọ́n tà torí pé this is time that we collect our own a máa gba nǹkan wọn padà a ti gbà gan ni a ti gbà ọ́ Allahu Akbar kò sẹ́ni tí ilé náà wù lọ kò sẹ́ni tí ilé ò wù lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni náà ẹgbẹ́ Yorùbá ẹnu ẹ̀ ṣé bẹ́ẹ̀ gbọ́ Yorùbá náà bó ṣe tún ẹgbẹ́ Yorùbá ẹnu ẹ̀ ṣé bí ẹgbẹ́ Yorùbá ẹnu ẹ̀ onítọ̀ bá lọ ṣe ní ti l'Àbújá olùwà máa ní kẹjẹ kókó yá kẹjẹ bẹ́ẹ̀ ni bó dẹ̀ ṣe ní nìyẹn òótọ́ rẹ̀ kò parọ́ ṣùgbọ́n tí wọ́n ní níbẹ̀ yẹn ni pé láwọn ni pé káwọn tún gbà wọ́n mọ tí wọ́n ń ṣe ọ̀dọ̀ àwọn iṣẹ́ lọ́dọ̀ wọn gẹ́gẹ́ ni wọ́n ń kó àwọn amúléṣàn sí kò tí tó bá dójú ẹ̀ ní tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní Niger Delta ń sìn tí wọ́n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ sìn òun náà ló máa padà wá ọdún fẹ́ kó máa ṣẹlẹ̀ lẹ́ Yorùbá. kò gbọ́dọ̀ fi wénú kó bá jẹ́wọ́ ó ṣèwọ̀
olóyè ẹni kó wá jẹ àmọ̀tẹ́kùn kọ́ àmọ̀tẹ́láyọ̀ ni ẹ̀ ń ṣe èrè. Kó wá jẹ àmọ̀tẹ́kùn kó wá àmọ̀tẹ́kùn kọ́ ẹ ṣeun gan jàre ẹ ṣe àdúpẹ́ kó wá jẹ àmọ̀tẹ́kùn orí búwo ni kó wá jẹ àmọ̀tẹ́kùn ó sọ pé ilé àmọ̀tẹ́kùn pa òun àbí owó ẹ mọ̀ ìyàwó léèyàn o ẹ yà sẹ̀ léèyàn o kí ló dé tó bẹ́ẹ̀ kí ni tó dé kí ni tá à ń bá káàkiri kí là ń bá ká kí lẹ́ ń gbé tẹ́ ń gbin àdìkẹ́ ṣe ẹ̀lẹ́ ṣe gbogbo ẹ̀yin gọ́ọ̀fù ìpẹ́ pátá yẹn mọ̀ ṣe bẹ́ẹ̀ máa tó ń ṣẹlẹ̀ ẹ sì ní àṣẹ láti lè pa ní state yín níbi tí wàhálà níbi tí ó bá ti security you have the right on your state to declare that this is what you want but you fail to do that and then someone from another person someone tí ó kàn tiẹ̀ tí ó gbé oh my God kò dìbò kò jẹ́ commissioner kò jẹ́ vice president kò jẹ́ senator kò jẹ́ chairman kò jẹ́ rep kò jẹ́ kankan ó dẹ̀ dìde láti lè gba àwọn èèyàn sílẹ̀ you of all people agbákindé you and then you said he took his law on his hand his rulings then now this Fulani they retaliate by set his house ablaze and if more than 48 hours now or let me say 24 hours you haven't uttered a statement even though press report even though to address the citizen you haven't do that you keep silent or do you want to say you didn't know that what dáná sunlé Sunday Igboho or you didn't hear you didn't see it in everywhere. The news is taking it from one place to another. The newspaper is carrying it as breaking news. Throughout the whole day, it is coming up breaking news. Then you deem not fit to come out and address that matters. You are a fool. Seyi Makinde, you are betrayed. You have bite the finger that supports you. Because all the citizens of Oyo State stood by you. They support you to be where you be today. I could remember vividly when people said, who is Seyi Makinde? They don't know him. He cannot be the governor of Oyo State. One of the former governors said it. I heard it by myself from his horse's mouth that you cannot be the governor of that Oyo State. That who is Seyi Makinde? But look at where you find yourself today. You forgot. God will punish you. Look at where you are today. Then the power is in your hand. The sword is in your hand. Then what you think that you should use that power against your people. You should use that power to torment your people. You are a bastard. You are a bastard. Because you fail your duty as a governor of your state. You fail to carry out your duty as a governor, and then someone else is doing your duty, and then you are called that person Williams. Who is Williams between the Sunday Igboho and you as a governor? Who is using the government property? Who is using the Oyo State property? Who is sleeping in Oyo State house? Who you are sleeping? You are still sleeping. You are eating. You are doing everything that belongs to the masses in Oyo State. You must be rethink. You need to be rethink. If not, you will go by war and you will not survive it. And your children will not survive it. You will not survive it if you fail to do the right thing at the right time. Sister, the Boba bought and sing. See, Yala Yakmani Pala Babala Baba Baba Bayi.
tẹ wá ní go and arrest him. Ara máa sápá gbogbo yín ni, ara máa pa yín lójú ẹsẹ̀ ni. Ara máa pa yín ara. Torí pé ẹ ti ya wèrè. Ara ó máa sápá gbogbo ẹ̀dákẹ́dá tó bá ní pé ẹ lọ gbé Sunday Igboho. This time around tó bá bọ́ta tó no fẹ́ dì torí because this is time to defend himself. Ara máa sápá gbogbo yín pápátá ni. Tẹ́ẹ̀ ní jèrè. Ó máa ṣe o. Mo tún pọ̀ lọ́la lórí ètò yìí torí pé mo ti lò ju iye ìṣẹ́jú tí mo fẹ́ lò lọ torí inú ń bí mi. Ó yẹ kí ara ti ó yẹ ká ó máa ṣe o. Yorùbá ẹyẹ bá wa gbé kíní jáde. Mo bẹ̀ yín bàbá tẹ́ni lọ́wọ́ ẹ gbé jáde ẹ jọ̀ọ́. Mo gbọ̀n fáwọn yìí kan ẹ ní kíní lọ́wọ́ ẹ gbé jáde. Ẹ kọ́kọ́ bá ń fi iṣẹ́ ní Ṣèyí Mákindé yẹn ẹ kọ́kọ́ fi náà kànàkàn. Ẹ fi ẹ bá mi fi Ṣèyí Mákindé ẹ fi ẹ jẹ́ ká ẹ fi náà kànàkàn ọmọ alẹ́ ní ojúṣe ẹ èèyàn kan tó wá ń bẹ́ ṣe ó tún wá lẹ́nu yẹn ò tún ṣe dáa wọ́n tún wá lọ mú ilé tó wọ́n tún wá jó o rẹ̀ tún sọ̀rọ̀ láti alẹ́ àná títí dé àárọ̀ yìí you refuse to utter a statement. Mo wà lórí news tours láàárọ̀ ní pé bí ẹ̀kan tí ẹ wo bóyá wọ́n sọ pé gọ́vùnà Ṣèyí Mákindé kan tí ẹ sọ̀rọ̀ nípa ilé Sunday Igboho tí wọ́n ń dò yìí ó sọ ọ̀rọ̀ kan fún ó sọ ibùdó yìí mú lásán báyìí ó yín ó mà ṣe fún ọ o imú lásán báyìí Ṣèyí Mákindé ó yín ẹ jẹ́ ká yin arábìnrin kọmíṣánná pólísì wọn gbé wá ó lọ ní ọ̀hún gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ó sì lọ ṣàbẹ̀wò sí ilé ọ̀hún ó sì sọ̀rọ̀ within 5 to 6 hours àwọn ọlọ́pàá ti sọ pé tọ̀ wá wọ́n rí fíìlì àwọn tó gbé àwọn Williams àwọn tó at least bóyá tí wọ́n ṣe bóyá ojú òtọ́ bóyá rọ̀ but they take a step wọ́n take a step wọ́n dẹ̀ jáde but what of you Ṣèyí Mákindé? Mo yọ ìgòlójú fún ẹni o torí pé bí wọ́n ṣe máa yọ ìgòlójú fún ẹ rèé níjọ́ tán bá máa fìyà jẹ ọ́ ìyàwó sì jẹ ọ́ débi wípé kódà wàá wá gàrí tí wàá fi mú òun ní rí gàrí tó máa fi mú wàá máa san lásán ni ẹ ò tí mọ ibi tí the youth of nowadays tí wọ́n bá ń lọ gbogbo tẹ̀lé gbójúlé all what you believe in is gone then we have the gun we have it now all what you believe just the gun that's all àtàwọn tàbí those non-entity police and AMROP and then army that is following you that's all what you people are believing but by the time tí wọ́n bá rí ibi tí idán tí wọ́n ti padà they will leave you and run away. They will leave you and run away. Let me just tell you the truth today. They will leave you and run away. My last word before I leave this. I want to commend the effort of Nnamdi Kanu. Igboho, all glory to the Biafra. You people have really done a good job today. The Eastern Network, you have done a good job today. I watch it. Then I see how the Hamilton was set ablaze. Then I see how the Nigerian army was running here and scatter. I saw it. This is kudos to you people. But please, you need to prepare more. The Nnamdi Kanu need to prepare these people more. You need to prepare these people more and more. I will not prepare them. Let them have, at least I remember those who were vacancing at that time, those Odeshi are still there. Let them go and chop it. Let them chop, let them stand in front of the army like this and start to fire them. Let them kill, even though if it is a Yoruba man. And then you find that he was there, he was that place, kill him, kill her. Don't spare his life. Even if it's a Igbo man that
sympathize against you, Biafra. Kill that, kill him, kill everybody. At the point in time, when you catch this Nigerian army, tie them, just tie them, and then put them inside the vehicle, drive them around the city. We need war, and then the war is coming gradually. It's enough, is enough. Enough is enough. If Fulani want to take over the Nigeria, no problem. Fulani should take over all Nigeria. Let the Biafra go. Let Oduduwa go, and then you become Nigeria. Nobody is dragging it with you. What is the problem? If you said, okay, all Nigerian, it is you. It is your heritage of your father. No problem. It's your grandfather heritage. Then heritage it. Then let others go. Let others, let them go. Let us share our resources. Let us share the money. We can only share the money. You cannot share the petrol in Neta. We Yoruba, we cannot share the petrol with them. Look at how you can invest things. The gold that is in the Samfara, they sold it and they remit the money to Samfara government. Look at it. The oil in Niger Delta, they are using it for the federal government. Seaport in Lagos and everything in Lagos, it is for federal government. Gold in Samfara, it is for Samfara alone. What are we talking about? We are no more united. We are no more one again. We have divided for a long time ago. We have divided for a long time. Then we need to split. We need to continue to divide until we separate. That is what we need. And it will come true by the name of God. We will go on our own. Oh my God. Tí bá ṣe pé àwọn tí wọ́n pera lóṣèlú àyẹ̀wò wọn bá jẹ́ olórí burúkú náà tí wọ́n jẹ́ tí táyé yìí ti bàjẹ́ so wó lẹ so tẹ́ bá ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀ ló pé tí ẹ bá support Yorùbá yìí ẹ ó jẹ́ president and then the whole world will be respecting you. They will be respecting you that no, this is the president of Yoruba nation. This is the president of Biafra nation. They will. They will give you support. They will give you the respect. What are you waiting for? My little advice for Tinubu, if you want to become a president, no issue, no problem. Work it out for us. Work it out for us. Let Nigeria split before the end of February. I think maximum, let me say, before the ending of this year. Your aim and objective is 2023. But if you can make it work, that Yoruba was removed, Yoruba was exist from Nigeria before the ending of this year. Then by our election, you'll be our first president. We all Yoruba will support you to be our first president. Then we will give you our rules and we will have the round table to draft our constitution. Not the constitution 2002, 1999. Oh my God. Other countries have changed, they have moved on, they have changed, they have updated. Nigeria is still remain 1999 constitution. Whereby section 2 of that constitution said, it is the responsibility of the government to provide you all facilities, all amenities, water, electricity, light, and so on and so forth. That constitution said it. I think section 2, it said that it's the responsibility of the government to provide you all a good amenity, including the tile road, everything that you need to feel good. That constitution says that it is a responsibility of the government to provide it for you. Look at the constitution. Then go back to section 6. Section 1, chapter 1, section 6, subsection 6. And I said, all those amenities that the government, the federal government must put in place for you, you don't have the right to question them. You don't have the right
to ask them if they willingly do it. That's all. Look at that constitution. One section said, okay, let me just put it to myself. Bàbá ni mí. Ìwé kan sọ mí pé tó o, ìwọ tí mi tí mo jẹ́ bàbá yìí o, mo gbọ́dọ̀ fún mi lówó jẹ láàárọ̀ o, mo gbọ́dọ̀ fún lọ́sàn-án, mo gbọ́dọ̀ fún lálẹ́. Ìwé kan ní o, ní paragraph kan, pé bí mo ṣe jẹ́ o, bí mo ṣe jẹ́ bàbá yìí, àwọn ọmọ tí mo bí o, mo gbọ́dọ̀ fún wọn lówó jẹ láàárọ̀, fún wọn lówó jẹ lọ́sàn-án, fún wọn lówó jẹ lálẹ́. Nínú ìwé yìí náà wá sọ fún mi pé tó, ní another page wá sọ fún mi pé tó, sórí àwọn nǹkan tá ní kó ṣe yìí o, tó bá wù ẹ́ ni o, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀wọ̀n ní ẹ̀tọ́ láti bi ẹ́ léèrè. Tó bá wù ẹ́ láti fún wọn lówó oúnjẹ láàárọ̀, láti fún wọn lówó oúnjẹ lọ́sàn-án, láti fún wọn lówó oúnjẹ lálẹ́, tó bá wù ẹ́ ni. Then, as a father, which one do you think I will take? That is why those governors, they always take the section 1. So that's what that chapter 1 or chapter 6, I don't know, and subsection 6. They only take the parts to run their government. If one senator, if one governor tie your road, just say thank you to him. He did it willingly. Willingly, he did it. Willingly, he just said, let me do it. That is why that is why you see all of them, when they go to court, they faint, bro. When they go to court, they faint, bro. Because they know how to manipulate themselves. They are coward, useless, non-entity, those mopatomatosis people. They are useless animal. Animal de jonga jofu, animal de super sweet. Ah, oh my God, fella, I finished everything. We have nothing. Do you know that Nigerian called Nigeria, this is not even Nigerian. Everybody, everybody should go and find how Nigeria was named. You will see that Nigeria is for business purpose. Nigeria is for trade by barter between Lord Luga and his wife. That is where the contraction Nigeria is coming out. A country that was named for a trade and for a trading. The country that was named for a trading. How do you want that country to be grown? Yoruba has been a long, long way ago. Yoruba has been ruling for a long time ago. But Awolowo was the one who still put us into this problem according to the history. Oju Anudeni, because that man is a unique man. That Awolowo is a unique man. He's a man of caliber, a man that loved everybody. A man that loved, either you are a Igbo, you are a Fulani, he loved everyone. The same this Yoruba, that is why let us forget about Tinubu, let us forget about Gani Adams, let us speak as one force. Because if at that time they were able to capture, they were able to see the round table, to bring Awolowo down on the round table, to bring Akintola down on the round table, to let them understand that you people are brothers. Maybe things will not go wrong at that time. But the unity was not there. The unity was not there at that time. This is what we need now. We need that unity. Whether you like us or you don't like us, whether you hate our agitation, you don't hate it. We need that unity to work it out. Ọlọ́run á sì ràn wá lọ́wọ́. Ọlọ́run ó ṣàánú fún wa. Ní agbára Ọlọ́run, ẹ dákun yín wa. Ẹ máa bá wa ṣí àwọn ètò wa. Ẹ bá wa sọ fún àwọn ẹbí àtàwọn ará. Ẹ bá wa pín káàkiri àwọn èèyàn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wò ó. Torí pé ẹ̀yin náà ní èjìká tí kò jẹ́ kí aṣọ yẹ̀ ní ọrùn wa. Títí di ọ̀la tá tún máa pàdé ní agbára Ọlọ́run. Wọn ò ní fi ń ṣàwá tí wọn ò ní fẹ́ lómi. Wọn ò ní fi ṣe èmi náà. Lórí ètò lónìí, arọ Sunday Igboho gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí àwọn èèyàn ti gbà pé kí wọ́n dákun kí wọ́n dábọ̀
kí wọ́n má ṣe finú ẹnì kankan, kí wọ́n ṣe ọ̀rọ̀ wọn ní mọ̀ sínú pé oníkùn òun ló mọ̀ọ́kà, kí wọ́n má ṣe fi inú han ẹnì kọ̀ọ̀kan wọn rárá o, kí wọ́n gbà wípé ní tí àwọn ń ṣe yìí àti gbogbo àwọn tó máa bẹ ní ọ̀dọ̀ wọn pátápátá tí wọ́n ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ ní kí àwọn yìí, ẹ ní kí wọ́n búra fún yín, ẹnikẹ́ni tó bá dalẹ̀ yín nínú wọn kó bálẹ̀ lọ, ẹ jẹ́ kí wọ́n búra fún yín, ẹ jẹ́ kí wọ́n búra, ẹ jẹ́ kí wọ́n ṣèlérí pé àwọn ò ní dalẹ̀, tí wọ́n bá sọ pé àwọn ò ní dalẹ̀ yín tí wọ́n sì ti búra fún yín, bá àbàṣà ló bá tàn, kí wọ́n máa jẹ ẹ̀fọ́ àti àmàlà wọn jẹ́jẹ́ lọ́dọ̀ yín bẹ̀ o, kí wọ́n sì máa múra kalẹ̀ pé àìmọ̀ bí a bá ṣe ń jẹ ẹ̀fọ́ àtàmàlà ogun lè dé, kí wọ́n sì ṣetán láti jà fún ìran ọmọ Yorùbá. Ọlọ́run ni yóò sì ràn wá lọ́wọ́. Yorùbá wọn ní ilé ọba tó jó, ẹwà òun náà ni ó bù sí. Ní agbára Ọlọ́run, ilé tí wọ́n jó, Ọlọ́run fi ẹwà yóò fi rọ́pò ní agbára Ọlọ́run. Wọ́n ṣe tí wọ́n ní, wọn ò ṣe ti Ọlọ́run. Wọ́n ṣe tí wọ́n ní, wọn ò ṣe ti adẹ́dàá ilé tí ó dá yín. Mo dẹ̀ fẹ́ gbà pé bí kinní kan ò bá jìnnà, wọn ní ìlà òkè kó